Zumurati ali wa nafusi. Ọ̀dọ̀ bàbá wa Ìjọba ní lọ wáyé. Lákìmí dúní lèmírọ́hì. Iṣẹ́ àtọ́ba yín rán òun náà lẹ́ ń jẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé. Àǹtí mọ̀rọ̀dí. Bàbá wa àgbàlagbà jì ẹ̀mí gígùn Ọlọ́run àláfíà ọlọ́mọ ayọ̀ǹda rẹ̀ fún yín sí. Alimasa. Ikú òjijì tí ń wọlé ọlámọ́jọ tó sáwọn afọ àwọn láéláé. Àǹtí bá sáǹtì sùn ní àmì àgbàlagbà jì ẹ ti bá nàmúnú ọlẹ́ tó ti bọ́ nínú. nítorọ́ dúnàlẹ̀ ànáhì. Ògbóntẹ́lẹ̀ máa fi wọ relegation nù ayé mọ́jọ tó sí Àǹtí láéláé. fàkàrí ìfìlẹ̀ ànámi. Ìdùnnú àfa límì lẹ́jẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé. Àmà yín bẹ́ẹ̀ lọ mọ́sẹ̀yìn lọ́fà tí ó sàn án àmà àgbàlagbà jì àgbà. Ọlọ́tọ̀ba yín dá yín pọ̀tọ́ ẹ̀kọ́ tó bá yín lọ́tí bẹ́ẹ̀. Lákìfìlẹ̀ àtọ́hì. Ọlọ́dẹ àti pọ̀tọ́ tó kẹ́jọ́ bí tí ìgbà ìtọ́lọ́wọ́ tó bá wà bẹ́ẹ̀. Kílá wà ní. Ọlọ́run láàbá àgbà Sheikh Tajul Adabi ìwádìí Ọlọ́run. Àlàáfíà gbogbo ògbà bá àyọ̀ǹda rẹ̀ fáwọn àbá wa sí. Àríjù mi nà lá. Ilé bíbá inú ayé mọ́ fífọ́ tàlẹ́ ọ̀sán. Ìbàdí òdìyà yìí. Wọlé ní tẹ́lifí bẹ́ẹ̀ kìlọ̀ tíjà nẹ́bùwá Muhammad. Fàdílàhù wàlẹ́ ọ̀nà mi ní hù. Àti ń lọ ọ̀nà ọ̀lẹ́ tí ń lọ sánú ọ̀lá. Lákìní dùnì tí a. Ọmọ kúrò sọpọ́ yẹn gbọ́ ọmọ ayé ògbà ọmọ mọ́jọ tó tọ̀ wà fún wa. wọ́n nẹ́lẹ̀ àbú àjíyá. Ṣé máa ṣe ọmọ tàbí àṣẹ àwọn ẹlẹ́gbẹ́ káàkiri gbogbo àgbẹ̀lá yẹn? ọba àlìbáyé. Àṣẹ àwọn àgbàlagbà di àgbà àṣẹ àwọn ẹlẹ́gbẹ́ káàkiri. Màdìkó fàáfù àdúró. Àṣẹ àwọn àgbà òṣùwọ̀n àtàbí ṣẹ́díkọ̀ àṣẹ àwọn ẹlẹ́gbẹ́ káàkiri. Rọ́bà sábà. Ọmọ tó ní káwọn báyìí lẹ́yìn nídìí iṣẹ́ ọlọ́mọdé àṣẹyìn náà lẹ́yìn nídìí iṣẹ́ ọlọ́mọdé ń jẹ́ káàkiri. Sọ́límù alánàbí yìí Muhammadi. Ìkàlẹ̀ anábì lọ́wọ́ ìwọ náà yóò mú anábì wa máa ń padà aláyè yìí. Alìlì dáyà. Àwọn mi àgbọn ní sọ̀rọ̀ alásọ̀yé nìyẹn aláwọ̀ yẹn ní ọjọ́ tó ti pẹ́. Àtọ̀ yìí bí náà. Àìníwí yẹ́ máa ìníwí sọ yìí máa ń lọ́wọ́ tó lọ́wọ́ àfàwọn láíláí. Alìlì dáyà. Ọ̀sọ̀ àbí àtọ̀ yìí bí náà. A'anakumullah. 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 Ẹkún náà wúsà. Ọlọ́wọ́n jẹ́ ká rí pẹ́. Àmín. Kí ìkàlẹ̀ àwọn ọba wa àgbà ní ìkàlẹ̀ ọba wa àgbà tí wọ́n jẹ́ àfa àgbà gbogbo Ẹdẹ. Adamallahu hayatahu. Al-Adabi. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn. Àmín ya Allah. Ọlọ́run bá ti bùn wá ní àlùbáríkà yín tètò wa. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa. Àmín ya Allah. Wà àwọn ọba wa níkàlẹ̀ ní mo kí. Adamallahu hayatahu. Mo wá fẹ́ gbé kíkì mi lọ bá bàbá wa àgbà kábíyèsí. Kábíyèsí o. Ní sùúrù. Àìpẹ́ yìí ni mo rí fídíò kan tó lọ lórí afẹ́fẹ́ tí bàbá wọn fà ń kí ọba Ọ̀yọ́. Àwọn èèyàn wá pín sí méjì lára fídíò yẹn. Àwọn kan sọ pé kílódétà àfa ń kúnlẹ̀ fọ́ba. Àwọn kan tún sọ pé ó yẹ kán dọ̀bálẹ̀ ni. Mo léwo ni ká ṣe ń bẹ̀ nísìn. A sì á gbé arú láàrin ìdọ̀bálẹ̀. Ṣé ẹja wèrè ni? Mo á rí fídíò yẹn bí mo ṣe rí báyìí. Èmi ẹ̀ sì fẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ sí mo mọ́ fà. Ahọ́n mi ó sáré máa gbọ̀n ni. Mo fẹ́ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni mo jáde fún tòun gbàgbà. Ó wá pè mí underground. Olóhùn tẹ dúpẹ́ tí mi dákọ̀ ọ̀hún kí n má ba okọ̀ ọ̀hún jẹ́. Onídàáṣe yẹn ò dáa. Ó yẹ kẹ́ ẹ tẹ̀ mọ́ kí wọ́n fà ẹsẹ̀ ń tẹ̀lé máa sọ̀rọ̀ sí báyẹn. Ibi tí irú wa wà. Èmi ò ní gbà. Báwa kí n máa jẹun lọ́wọ́ yín fún oúnjẹ lẹ́nu. I love Mọ́mọ́fà. Àṣẹ ayé ni Mọ́mọ́fà. Èmi náà fẹ́ demonstrate ẹ̀ wájú yín nísìn. Torí mo fẹ́ lọ sí lọ́yọ̀ọ́ ni àmọ́ Ọlọ́run ni wá ṣe ẹ̀. Mo rí kábíyèsí bàbá wa Lámínísà. Bàbá wa Tìmí Ẹdẹ. Kábíyèsí o. Kábíyèsí o. Bí mo ṣáàrì kí bí mo gàrí bí mo tàyà mi ni
mutakawifin mutashaimi mutabagidadi. fẹ́ẹ́ ní sùúrù. akramakumullah. tí mo di sáà ní àkẹ́mi fẹ́ ṣe lọ́yọ̀ọ́ o ti ṣe lẹ́dẹ̀ wọ́n á jáde kó ní mo ti kúnlẹ̀ kó bá sáwọn akàn alábùkù ni wọ́n yẹ tọ́lọ́run fi jẹ́ pé ẹ̀yin ló ṣe lọ́ba lẹ́dẹ̀ kí lẹ́yìn náà wá jẹ́ kó kú dànù ntọ́lọ́run bá gbé síbi kan ẹ gbé síbẹ̀ kéwú is a knowledge lílò rẹ̀ gangan ni kéwú lílò kéwú gangan ó ju kéwú lọ ẹ̀tọ́ bá kéwú tó tún wá ní gírímẹ́ká olórí ibu ni ṣèitọ́ọ̀nù ni wọ́n yìí tó kéwú tó ní mẹ́gbẹ́ ẹ̀ mọ́ bàbá wa ti mi ọ̀fọ̀ ẹ̀ dẹ́ kábíyèsí ẹgbẹ́ra yín lẹ̀ púpọ̀ fún àwọn àfa orí adé tí yín máa ń lọ prógámù lóru mo rí lọ́nà méjì ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Satar àtọ̀dọ̀ àfàgbà mufti gbogbo tí ń jẹ́lẹ̀ gbogbo ayé mufti Ìlọrin mufti gbogbo ayé ni. akramakumullah. ní ẹ bá rí oníkìtìpá fín ó rí ọba Ìlọrin fín ẹ bá ọba Ìlọrin fín ó rí alukurani fín máa ń rí yín bẹ̀ ó dàgbẹ́ tiwa tiwa bàbá ya náà bẹ́ẹ̀ kan nàbí yẹn tèmi nìkan wò tí wà. èmi ẹ̀dá tèmi yàtọ̀ èmi kàn máa ń ṣe bí wọ́n ṣe gbà ní èmi ètò nǹkan àwọn bàbá ya àwọn tí ń ṣe pẹ́ bàbá ọlọ́run jẹ́ mi yóò gùn. amina ya Allah. bàbá wa àgbà ń bẹ́ ń kalẹ̀ tí wọ́n bí gbogbo wa àfa gbogbo àfa ẹni tó ṣe gbogbo wa mọ́ṣẹ́ irú òde yìí òde tó máa fi wo bóyá sẹ́yìn gbọ́n àbí yẹn gọ̀ òde yìí wọ́n wá ṣe sáà fún jáàmù làwọn ṣe jáàmù lòde yìí àwọn yẹn dẹ̀ ti ń retí ọ̀rọ̀ lẹ́nu mi ṣé èèyàn máa wá sọ̀rọ̀ níwájú ẹni tó kọ lọ́rọ̀ wáyé téyàn ò ní fẹ́ nu kọ́ báwọn. bàbá wa Sheikh Daud Abdulmajid adamallahu hayatahu. ìtẹ́nibà yín ó fẹ́ sọ yín di sẹ́ẹ̀tì gbogbo àwọn tí ò tó yín ìyẹn náà làwọn á ti ń kọ́ lára yín náà làwọn ti fi gùn níjọ́ ní tí mo pàdé ọmọ àfáwà àgbà táyọ̀rù báwùsí ní Mauritania wà ń sọ fún mo ní tí mo fi láìpẹ́ bàbá yín gangan kìtòkìtò kí wọ́n jẹ́ àfa àkùkọ o àfa ni wá ní àdúgbò wa o lágbàjì o kéwòn tó wá ti wúlò fún yàn ó ti tó bá wọn àmọ́ mo rí pé Sheikh Daud jọ wọn fáìn bíi Sheikh Daud olùwọ́n àrùfò olùwọ́n mọ̀ yín dáadáa wòlíì ní tàbárí mọ́kọ́ gbogbo àwọn wòlíì kan gbà pé wòlíì ní nílọrin mo bẹ̀ lọ́hùn fún yín kẹ́mi yóò gùn. amina. mi fẹ́ máa sọ kẹ́límọ̀ kan torí àwọn fans kì í máa disappoint àwọn èmi èsì ìjẹ́jú ayé ẹ̀yẹ̀ ń dá mi kí n sọ kẹ́límọ̀ kékeré kan ni wọ́n á gbé fún yín ṣùgbọ́n mo kí khalifa wa gbà Lagos ẹ jẹ́ kí n lọ láàrin dáadáa àná kúntù bẹ́ẹ̀ ní àmúrẹ́ yìí gbogbo ẹni tí o bá sọ̀rọ̀ ọ̀daràn rí kì í ṣe sọ̀rọ̀ kí ni mo wí. gbogbo ẹni tí o bá sọ̀rọ̀ ọ̀daràn rí kì í ṣe sọ̀rọ̀. ọ̀ràn pé méjì ọ̀ràn tí wọ́n mú yàn tì mọ́lé ọ̀tọ̀ nìyẹn ọ̀ràn tí wọ́n mú yàn tì mọ́kàn wọn ò ní gbèrú asíkòtò kọ́mọ̀sẹ̀ tó ti wà mẹ́wọ̀n nínú ọkàn rẹ̀ náà ní tí yẹn bá ń bu wa lẹ́yìn ikú wa ẹ má dá lóhùn ọ̀rọ̀ wa ló gùn kì í sàwọn aláṣẹ àwọn afọwọ́sí mú kí àbájáde ti mú kí ń jáde a sẹ́ni kankan tá a bá kú o tá a bá fi lè kú ẹ bá ti ń bu wa lẹ́yìn wa ọ̀rọ̀ tá a sọ lọ́fi dáhùn ní ọ̀dọ̀ rẹ̀ ó sì lè mọ́ sọ̀rọ̀ dáhùn rí torí pé ẹni tó fẹ́ kí ọlọ́ta kan ọlẹ́ni tí ń gún ọba tí ń kí ẹnìkan téèyàn ń bínú ó sì ẹni tí ń bínú ẹ̀
tó o bá ti ń kí ẹnìkan téèyàn ń bínú wàá sẹni tó ń bínú ẹ̀. tí èèyàn bá tóbi tán 1 lè pọ̀ 2 lè pọ̀ 3 lè pọ̀ nọ́mbà máa ń pọ̀ nílẹ̀ gan-an gbà mí tí wọ́n ò níye pé wọ́n méje ní bẹ́ẹ̀ ń bí gíga náà ló ń fà á torí burúkú bá àti òṣì bá dọ́gba yẹn bí ìrẹsì tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ti sèrè ayé tẹ́ ń fa orí burúkú mu bí ọbẹ̀ owó lẹ́yìn ò ní ṣẹlẹ̀ wọ́n máa expect pé ǹjẹ́ mo máa pronounce khalifa gbogbo èkó lẹ́nu wàá nà sọ láti yù get ana sọ láti yù ana sọ láti yù normal ana sọ láti yù sọ láti gidi ni mí tá bá ta ìjà mi kalẹ̀ sọ láti ní ọkọ̀ bẹ́ẹ̀ni mo dẹ̀ pàdé ẹ̀yìn tí màá kàn yín lábùkù ni oríire níjà kí sẹ́yìn lẹ́ ń jà ẹ níjà olórí ibú ẹ̀dùn kan kí ló ní láti tó fi dùn bàbá wa Khalifa Lagos State. nígbà tí mo kí yín bẹ́ẹ̀ nísìnyí tí máa rí àlífà tiwa gẹ́gẹ́ ní sàlá tí máa tún tiwọn náà sọ̀rọ̀sọ̀rọ̀ ní mí. bó ṣe rí nìyẹn oríire ní ń jà yín kó lè ń jà tẹ́ ẹ̀ bá rí báyẹn ẹ̀ lè dùn kankan bàbá yín ṣiṣẹ́ níbẹ̀ yẹn ni mo ti ń gbọ́ nínú àwọn afá àgbà bàbá wa àgbà Abdulmajid afá ńlá wòlíì Ọlọ́run gbàtẹ́ ń rọ́bọ̀ èmi gangan rò pé ṣé Mọ̀lánà ó dìde ni wọ́n dìde wọ́n á dìde fún yín láṣẹ ilẹ̀ o sọ fún bàbá rẹ kó láṣẹ ilẹ̀ o bàbá rẹ sọ fún o wèrè tí ń bá káàkiri yẹn yóò kó bọ́ o àṣẹlẹ̀ àwọn òbí ilẹ̀ jẹ́ o kò sí bí yẹn ti tó kógùn tó kó yìí wàláyé ìjòkó ni o agbájí ni mo ti wà bẹ́ẹ̀ ni agbájí ní àárín Ìlọrin agbájí kọjú sí alimi báyìí ni alimi náà kọjú sí kí má ma kéwú kí má rí báyìí gan ẹgbẹ́ bí mo ṣe rí ìkalẹ̀ agbájí tó mi bàbá wa lè dìde fún yín jókòó yìí ni ẹ bá gbàmọ́ èkì tí ò kí yín tó lẹ́yìn mi ẹ̀ lè bu yóò ní tóró ṣùgbọ́n èmi oríire mi èrè oríire kí n dákẹ́ tẹ́ ẹ̀ bá rí báyìí òfò ni ó tún jẹ́ fún gbogbo ayé pé àwọn èèyàn máa ń ṣe rere wọn èdè rere gbà tí sọ́bàdà wọ́n béèrè ti bàbá yín wọ́n ṣe é náà fi gbà kì í ṣe pé wọ́n kàn wá fún wọn wọ́n ṣe é náà fi gbà bàbá ń sọ lẹ́ẹ̀kan bàbá wa gbà Mọ̀lánà àfàǹlà wọn ni gbàtàn sọ̀rọ̀ yẹn kẹlima yanni jumla kan bọ mi ye gbọ́ dáadáa mo kàn gbọ́ sọláàtì bàbá yìí sọ báyìí wọ́n ṣe wàhálà fáwọn sọláàtì púpọ̀ ẹni kan sọláàtì hídímà tí wọ́n ṣe ni wọ́n sọ tán bá wá yàgbẹ́ oríire kalẹ̀ báyìí ètò wọn jẹ́ ló fà Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. àmín. mo tún wá dá tíkì mi ní tí màá kí n lọ́tọ̀ yóò ní tí màá náírà ha mi mẹ́kọ̀ọ́ mọ̀nàrà lọ fi mí sí hòtẹ́ẹ̀lì kan ní Èkó pé bàbá yìí ò ní parẹ́ àwọn fún wa bíjọ́ márùn kọ́ ni mo lé mi lọ́lọ́la mo níwàásí o wọ́n ní ẹ̀gbọ́n jáde o bá a ṣe wọnú hòtẹ́ẹ̀lì yẹn báyìí ni mo rí bàbá wa Khalifa sọ pé ẹni náà sì ṣe gbọ̀ngbọ̀n wọ́n bá lọlẹ̀ wá tó bá wọ̀n fún wa bákan á wọ̀n fún ọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni o mo ní déédéé àbùkù ẹ̀yìn lọ́wọ́ dédé pẹ́rẹ́gì ẹ̀yìn tí ma fún yàn àbùkù rẹ̀ ń bẹ́ tó sí mọ́ ń gbérin ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lè pààyàn ńgbà tó chance mi lóde wà ní odijọ́ mi no odijọ́ mi jọ́ náà ni wọ́n lè kúrò la jọ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní lọ tó bá ń gbọ́ old lamb tight wọ́n á sanwó oúnjẹ wa oúnjẹ yẹn pọ̀ jọ náà o hòtẹ́ẹ̀lì ńlá ni o gbogbo àwọn táwọn bẹ̀ pápátá wọ́n á sanwó wọ́n á lọ wọ́n sanwó oúnjẹ kalẹ̀ almost bí 200,000 ní baba wa Khalifa yìí èwo lèmi ṣe fẹ́yìn rí tẹ́ẹ̀mí ṣe yẹn fẹ́ mi tàbá wa kó sira lọ́wọ́ lónìí tí mo wá dọ́jì yín pé ńgbà tí mo jẹ́ sàláàtì tí mo dọ́jì yín àwọn sàláàtì kí wọ́n wò ké kò yẹ kó ṣe báwọn fún
àjàjà kó lọ gbéyàn yìí lẹ̀ jà àlóríire níjà oríire níjà wàláhì kò síjà mẹ́ ẹ lọ àwọn èèyàn tẹ́lẹ̀kẹ́ sùn bí òkú yẹn wọ́n kú lóríire ni sọ ní bó ṣe jọ àwọn táwọn sọ̀rọ̀ yìí náà nǹkan tí ń sọ̀rọ̀ lára wa kì í sà wa mo kí yín mẹ́nu kó mbẹ́ díẹ̀ ila yawmil akhirah ọlọ́run jẹ́ ká rí i pé àmín. bàbá mi àgbà láti wo bàbá wa khalifa àrò rẹ̀ kí ọlọ́run jẹ́ rí i pé àmín. ká ojú yẹn ojú kìnìún ni ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn àmín. pèmí náà tiẹ̀ fojú kàn yín báyìí inú mi dùn ìkejì lọ́rin nìwó à ń jà sí rìhásà àmọ́ ẹ fẹ́ gbà fún wa pé kí ni tọ̀ ẹ sábà sọ pé àwọn haúsá náà kọ́ yín ń kéwò dà haúsá ni wọ́n gbà náà bàbá àbí òní àwọn bàbá àfa wọn fẹ́ gbà fún wa wọ́n ní àwọn kéwù lẹ̀ Yorùbá ilẹ̀ haúsá làwọn ti kéwù wa ó dà àwọn haúsá náà ni bàbá ẹ̀mí yóò gùn fún wa sà àmín. mo kí bàbá mi àgbà ọlọ́run ló mẹ́rú ẹ̀ èyí tẹ́mi ó sì náà mo ń ṣe tí mo fi gbé ọ̀rọ̀ lẹ̀ bàbá wa ẹ kú oríire bàbá ẹ kú oríire bàbá ẹ kú oríire bàbá ẹ kú oríire ẹ kú oríire ẹ àtúkàdé mọ́ká ẹ kú oríire ẹ wú èèyàn tẹ́ kọjọ oríire ẹ sì fún ẹnìkan kan lówó tó fi wá ǹjẹ́ ó gbẹ̀mí kó ń lé wá lù kan wọ́n rọra díẹ̀ o àwa ń bọ̀ bíi pé ń nà wá agbéṣe ni wọ́n náà lágbèsè táwọn yóò fi dá ọ lóhùn bàbá yìí gan mọ̀ káwọn bímọ bàbá ẹ tóbi wá sí tí mo gbọ́ láyé rí tí mo fi láì kí ẹ máa ń sọ wùlúùmù sáyẹ́ǹsì wọn kò tá ní bàbá yìí wọn á ní mùsùlùmí wà mo máa ń gbọ́ yín gan ẹ bá lóun ò gbọ́ irọ́ nípa mo á láì kí yín gan nítorí ìmọ̀ ẹ tún wá níwà kì í ṣèmọ̀ nìkan ọlọ́run bùn yín níwà ó wá fún yín bàbá rẹ̀ 130 years 38 years ọlọ́run yọ yín ẹ bá sẹ̀mí báwọn yóò sin ọmọ rẹ̀ ni ẹ bá sẹ̀mí irú sẹ̀mí yẹn yóò gbọ́ ọmọ sí ọlọ́run wá dá yín dúró fún wọn ẹ wá gbé wọn sìn abẹ́lọ́run fún ọlọ́run wọlé àfa gbà sáà límì. Sheikh. ẹ bá ń ṣẹlẹ̀ kan sí ni. Sheikh. àwọn náà ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ẹ ṣe yóò fún wa. ọlọ́run wọlé àfa gbà tọ́jà dábì tí táwa gbà fún tájà wòlíì ọlọ́run àfa tí ń kírun lé tí ń kírun mọ́ká. bàbá nítòsítòsí ikú yóò ní súnmọ́. Amina. ẹ kú oríire o bàbá ẹ kú oríire o ẹ kú oríire gan ẹ kú oríire gan oríire yẹn pọ̀ nítorí pé nínú ayé ẹ tún nítumọ̀ nínú ayé tani o mọ̀sàkọ́fí ṣé kò pọ̀ létí rẹ ni ó yẹ kó máa gbá ọ ní etí. bàbá ọlọ́njẹ́gẹ́ mi yóò gùn. àmín. tí n bá wá kú láyé tó fọmọ́ lẹ̀ bàbá ọmọ náà nìyí ọlọ́mọ pa yín lẹ́kùn pé ẹ̀ rí bàbá yín mọ́. Àmín. Tajarrad mina dunya fa innaka innama. bàbá èmi ń lọ jókòó nu ogun tó fa yẹn èmi ò ráyè ẹ̀. Sakatita ila dunya wa tamujarradu. mo ti mú tèmi kó ń bẹ̀ àwọn ajánásì àbá wa àgbà mọ̀lánà káwọn ẹ̀bọ̀ wá ta ẹ̀bọ̀ wá ta kí n wá fanánsì kan wájú ọba àfa ńlá ibo ní sọ kí mo ti ka kéwù yẹn sẹ́nu sí àná àbí mo rí nílẹ̀ amú ntó bẹ́ẹ̀ o ntó bẹ́ẹ̀ àbátọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ò ṣe wájú wọn àtàwọn ẹ̀yìn ti dé bí o mọ́ àwọn náà wá ti jáde náà káwọn ọmọ ẹ̀jẹ̀ lọ kábíyèsí fẹ́ gbà kan lọ́wọ́ yín o mo ní ọmọ yín kan tó jẹ́ ọ̀rẹ́ mi ní sọ̀ráǹdì ìlú yìí náà ni ó fẹ́ dọba ẹ bá ń fọwọ́ sí i ntọ́rọ̀ kankan lọ́wọ́ yín rí ẹ bá ń pe gómìnà yín sì jẹ́ mi mọ́tò
gómìnà yìí àbá mi sẹ́yìn tí wàá síta ti pàdé ìjọ kan tí mo wá sí lẹ́dẹ̀ẹ́ mbì tí ẹnìkan kú tán ní fámìlì yìí ni àwọn ẹ ti rántí àwọn PDP àwọn ní àwọn fẹ́ bẹ̀ mí kí n dákun ẹ̀rù ń ba àwọn fẹ́ kí gómìnà yìí kó wọlé kí ló ṣẹlẹ̀ filẹ̀ àbáyé security filẹ̀ ọmọ olókùn ni má dàgbòrú yàrá bàbá wọn bọ̀ àwọn ní kí n bá wọn bẹ lọ́hùn pé kó wọlé ẹnìkan á bòde sí mi ó ní abẹ́kẹ́ fi lọ́rin hàn tó bá wọlé àgbà káfa nìyí lọ́rin wọn á kọ́ fọlájà tu ìlànà sí pé má ṣe ra rẹ o àbí kí n dọ́jì ẹ ni mo á rí pé mi ò lè rí dọ́jì mo kàn jáde mo dé ó dà ìwọ̀n àtọ́fọ́ kí àfa ni wọ́n lọ́rin ṣé wọn ò fẹ́ àbí ó ní wọn ò fẹ́ ó dà ó fẹ́ kó wọlé yóò sì wọlé àwọn ọmọ onímọ̀jẹ̀mú ń ṣe nísìnyí yóò sì wọlé ó ní kí n ṣe ó ní kí n mọ̀jẹ̀mú mo ní tí bá wọlé kó fún mi kóstà kan kóstà tí mo béèrè ń mo kàn á ní láìpẹ́ yìí tèmi ju èyí tán gbé wá bí n sìn lọ kò sí àfa àti lo kóstà mi Nàìjíríà yìí kò sí. akramakumullah. kò sí àfa náà mo fọ́ǹbù ni mo ṣe ẹ jáde àfa tó bá tó bẹ́ẹ̀ láàárọ̀ la jáde kí kóstà rẹ jẹ́ 2024 tèmi tí n kún tó wà ń léwu ìṣe 2024 new model tó tún ní wọn ò lórí. akramakumullah. tẹ bàbá mi mọ́tò yẹn wà jíìpù wà wọ́n á tọrọ fún jọ́nà mọ́nítọ̀ yóò wọlé o ṣùgbọ́n ẹ fún mi mọ́tò mi o ẹ bá fún mọ́tò mi àmọ́ ó dàgbẹ́ tí wọ́n mi ní sábì ṣé ń tọrọ mí fún nísìnyí náà. kílẹ̀ bí sá kí n gba mọ́tò yẹn náà ẹ jẹ́ ń tọrọ ní ìsìn náà bàbá ẹ jẹ́ ń tọrọ ní ìsìn náà ọ̀dà mo ti ẹ̀ láìkẹ́ ó láìkẹ́ ijó mo ti ẹ̀ ijó ni inú ọkùnrin yẹn ò bàjẹ́ láyé rí inú rẹ̀ wá ní ìbàjẹ́ náà. àmín ya Allah. ìmọ́lẹ̀ yóò wọlé. àmín. ọlọ́run wọlé àfa àgbà tọ́lá dàbí yóò wọlé. Allah. kódà àwọn tí ó gbé wọlé gangan àwọn Tinubu wọn gbé wọlé. àmín. bẹ́ẹ̀ni tí ó bá wọ́n bọ̀ tó bá kẹ̀kí tán yẹn tí o bá sọ́nà àmọ́ tó gbà ọlọ́run lè lò tá rẹ̀ fún ọ. yá àrò rẹ̀ tó lágbára wọlé ọ̀tá lọ́gbé wọ́n gangan ni kò ṣe bí ó ṣe ṣe òun ìwọ ló fẹ́ ó ṣe ó dà máa kó náà rẹ̀ yóò wá lóhùn fẹ́ pa ni yóò máa kó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà bó ti ṣe fún Musa ó wà gbanáwó gba wọ́n yìí dààmú olówó kò kàn á kà sóra gbọ́ ni. ọlọ́run wọlé àfa gbàtà dàbí. rahimahullah. ń kẹ́ wútúbà sí ìmọ̀ rẹ ti jíìpù yẹn o ẹ máa bá ń pẹ́ àdídì ìṣáda àlìyádábí. àdàbí. àlìyádábí àlìmúdábí. múdàbí. àsìlájà tí ibi sàjíràtì. sàjíràtì. wàlíhùdùwánì àríjànábí. àdídì ìṣáda àlìyádábí. àlìyádábí àlìmúdàbí. àsìlájà tí ibi sàjíràtì. wàlíhùdùwánì àríjànábí. Adémọ́lá ọlọ́run jẹ́ ó wọlé. ó wọlé. Nurudini ọlọ́run jẹ́ ó wọlé. ó wọlé. Mọ́lá fáàmì aládàbí. a ní àdídì ṣáàdàlì arábí. àlìyádàbí àlìmúdàbí. àsìlájà tí ibi sàjíràtì. wàlíhùdù àní àríjànábí. yóò wọlé. àmínà. yóò wá jójú ẹ̀mí wa gangan. àmín. bàbá yóò jójú ẹ̀mí olùkẹ́ ìrádá ní sí yín ọlọ́run jò wọlé. àmínà. ojú òní ti àwa àti yín. àmín. àmọ́ kọ́bùlà kó tó di kí àsìkò òun tó kẹ́ ń gbé kí n ṣáà ẹ́ ó sì báyìí kí n ṣe báyìí kábíyèsí ní ìfọkànbalẹ̀ sanfẹ́ owó kó wọlé àbí ó ti wọlé ọlọ́run wọlé bàbá wa ọba ẹ̀dẹ́ ọlọ́run jẹ́ kan wọlé. àmín ya Allah. ọlọ́run jẹ́ kan wọlé. àmín. ọlọ́run jẹ́ kan wọlé. àmín. bàbá wa gba Sheikh Daudu Abdulmajid Alfanla. adamallahu hayatahu. ọlọ́run wọlé kí a panumọ́ àfanásì ẹ̀rọ kẹ́yìn sọ̀rọ̀ òkú ìsọ̀ kankan ọlọ́run wọlé ayéwájú ọlọ́run má gba ọ̀rọ̀ kó lẹ́nu tiwa náà. àmín ya Allah. a lè pàdé yín bìkan ká máa sàgbẹ́ pé a fẹ́ fanásì
wọn wà ní àjọ síwáàsì àwọn àwọn àtàwọn ta ni tó yà wèrè ni ọlọ́run jẹ́ kẹ́mi yóò wá gùn fún wa. Amina ya Allah. bàbá mi àgbà nìbàdàn ọlọ́run jẹ́ ká rí i pé bàbá dáadáa Allahu Akbar bàbá olóríire bàbá wa Sheikh Najimuddin al-Kubra ọlọ́run jẹ́ mi yóò gùn ó ti pẹ́ jẹ́ tí máa ń pro almost 25 years sísìn táwa sí wáàsí kan nìbàdàn tẹ́ pè mí wáàsí wa bẹ́ẹ̀ bàbá wa Salati alifa Asadu wọ́n wà láyé njọ́ náà tí bàbá wa sọ́bàdàn náà wà ń bẹ̀ òde yẹn lágbára gan ẹ ti máa ń sàfẹ́ ká máa sọ̀rọ̀ ọlọ́run wà á dẹ́yìn náà lákẹ́dùn ni kò ní dáyìn lákẹ́ lára ọmọ. Amina ya Allah illa billahi aliyil azim. ẹ jẹ́ gbé ọlọ́run tóbi bàbá àjọba ẹ dákun ẹ ṣe nǹkan kan tá a bá ṣe tán nísìn ẹ tún padà wá láàrin ìṣẹ́jú mélòó kan pẹ̀lú ògo ọlọ́run ẹ dákun ẹ ṣe àdúrà kan fún bàbá kábíyèsí náà tí àwọn bàbá ṣe tán bí wọ́n ṣe sọ náà nù muwafaq wọn ló ti lọ. ní báyìí a tún fẹ́ gbọ́ àdúrà pàtàkì lẹ́nu ìjọba ó ti di 320 something báyìí nísìn 320 something láwà yìí èkó sì rèé odò púpọ̀ mbẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú náà ní báyìí a máa lọ sọ́dọ̀ bàbá wa Maulana Sheikh Daud Al-Falla ibẹ̀ là ń lọ tààràtà ọlọ́mọṣẹ́ ìjáde bàbá pẹ́ ọlọ́wọ́ bàbá Maulana Sheikh Daud là ń lọ báyìí ọlọ́mọṣẹ́ ìjáde wọn pẹ́ bàbá wa ní táwọn bá ti ṣe tán ká lọ́dọ̀ bàbá ọlọ́run gbọ́ kásì lọ́dọ̀ bàbá àgbà Najimuddin al-Kubra kí wọ́n fi àṣẹ kọ́lọ́mọ́ gbà kó gbọ́ kí wọ́n fi lù ú ẹ̀ kan náà.